Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́ o, wọ́n ní àǹtí wa wọ́n ná dára nínú pálásì bàbá wẹ̀rin ńlá. Ẹ̀yin náà mọ̀ pé a sọ fún yín pé plaza wọn ó jóná ní few days ago tí wọ́n ní wọn ò rí iná yẹn pa. Wọ́n ní àwọn tó dẹ̀ ń ta ọjà wọ́n ní ó affect ọjà wọn. So ìgbà tí àǹtí wa dẹ̀ ń bẹ bàbá wẹ̀rin ńlá pé kí wọ́n bá wọn renovate ibi tó jóná. Lẹ́mọ̀ pé kábíyèsí wà ètò real estate. Wọ́n ní kábíyèsí ní ṣé káwọn tó lọ máa tún ṣọ́ọ̀bù ẹ̀kọ́ ni. Wọ́n ní kábíyèsí ò ṣáà kò bí ara sí ọ̀rọ̀ yẹn. Wọ́n ní nǹkan tí àǹtí wa wá ṣe tó wá jọ wá lójú òun ni wípé ó ní project kan tí kábíyèsí ń ṣe tó jẹ́ pé wọ́n ń ra cement láti fi parí ẹ̀. Wọ́n ní wọ́n ti kọ́kọ́ gbé trailer kan wá. Wọ́n ní trailer kejì náà ti wá. Wọ́n nígbà tó di ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n ní bí àǹtí wa ṣe mọ phone number ẹni tí kábíyèsí ń order cement lọ́dọ̀ ẹ̀ àmọ́. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí kábíyèsí retí delivery yẹn, mo rò pé ẹni tó jẹ́ manager site ó pe kábíyèsí pé àwọn ò rí cement o. Ní kábíyèsí wá ní òkè àwọn máa pe ọ̀dọ̀ ibi tí wọ́n ti ń gbé cement bọ̀. Nígbà tó ń pe ẹni yẹn, wọ́n lẹ́ni yẹn sọ fún wọn pé àwọn ti deliver cement. Wọ́n ní kábíyèsí ní wọ́n deliver cement kì í pé no wípé àbí wọ́n lọ deliver cement sí wrong place ní pé ibi tó yẹ kán deliver sí àwọn ẹni yẹn ti pe àwọn pé wọn ò rí cement. Wọ́n wá ní rárá o. Wọ́n ní first wife wọn yẹn àǹtí wa bọ́n ṣe sọ nìyẹn o. Àwọn yẹn ò dẹ̀ mọ̀ pé àǹtí wa ń ṣe first wife kábíyèsí. Bí wọ́n ṣe sọ nìyẹn. Ṣùgbọ́n àǹtí wa kọ́ ni first wife kábíyèsí. Queen Naomi ni first wife kábíyèsí. Wọ́n ní àǹtí wa wọ́n náà ní kán lọ drop cement sí òkè ní. Wọ́n ní kábíyèsí ní òkè. Wọ́n ní òkè ní ibẹ̀ ni wọ́n ní kán gbé cement lọ. Wọ́n ní ṣe ni àǹtí ìwà dábírà fún bàbá wẹ̀rin ńlá. So àǹtí wa fẹ́ fi àwọn cement yẹn ó fẹ́ fi renovate plaza ẹ̀ tó jóná ni. Wọ́n ní kábíyèsí wà very very disturbed nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn pé what? Ó ṣe kí ni? Wọ́n ní àwọn máa yẹn ní nǹkan tí wọ́n sọ fáwọn nìyẹn o pé wọ́n dẹ̀ ti ru cement lọ síbẹ̀. Wọ́n ní ìgbà tí bàbá wẹ̀rin ńlá tí wọ́n béèrè lọ́wọ́ àǹtí wa wọ́n ní àǹtí wa ní òótọ́ ni òun lòún divert cement lọ sí òkèdè. Pé ńgbà tí kábíyèsí ò bá òun ṣe nǹkan kan lórí plaza òun tó gbiná. Wípé kábíyèsí dẹ̀ tún renovate another estate. Wọ́n dẹ̀ rí pé ṣọ́ọ̀bù ń jóná wọn kí à ń pa ẹ̀. Wípé so nǹkan tó ń lè ṣe òun náà ni kó ń divert cement yẹn lọ sí òkèné so that wọ́n á lè bá òun renovate ẹ̀. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá wọn lọ lanú lẹ̀ ni o. Wípé nǹkan tí àwọn àǹtí wa gbogbo tí wọ́n kó sínú palace ń fi ojú bàbá wẹ̀rin ńlá rí. Kì í ṣe kékeré. Yẹ́mẹ̀ kọ́ àwọn nǹkan míì wà gan-an tó yẹ pé kábíyèsí ò ní lè sọ síta. Tó yẹ pé wọ́n máa ṣe fún kábíyèsí tí kábíyèsí ò ní lè sọ síta. Tó yẹ pé kábíyèsí máa fi mọ́ra ni bí iṣó inú ẹ̀kú. Kò yé yín ẹ̀yin èèyàn lé. So kí ni kábíyèsí fẹ́ ṣe? Àwọn ni wọ́n lọ fẹ́ gbogbo wọn sínú pálásì. Nígbà tí wọ́n rí ìyàwó tó fi wọ́n lọ́kàn balẹ̀ tí wọ́n ní rárá o, àwọn ìyá làwọn fẹ́. Àwọn ìyá dẹ̀ ń jẹ́wọ́ pé ìyá làwọn fún kábíyèsí nítorí pé gbogbo àwọn èyí ẹnu wọn ti fẹ́. Kò sí nǹkan tí kábíyèsí ṣe fún wọn tó máa ká wọn lẹ́nu. And meanwhile kábíyèsí ṣì ń gbìyànjú sí náà ní láti máa fẹ́ yàwó sí nítorí pé wọ́n ń wá irú Queen Naomi. Wọ́n dẹ̀ ti sọ fún wọn pé wọ́n lè rí irú Queen Naomi. Wípé kò sí nǹkan tí bàbá wa lè ṣe. Parọ́pọ̀ ti sọ fún ẹ pé wọ́n lè rí irú Queen Naomi. Queen Naomi tó jẹ́ pé wọ́n tutù bí àdàbà. Wọ́n ní respect. Wọ́n ní ìfẹ́ ọmọ ènìyàn. Wọ́n tún ní ìfẹ́ Ọlọ́run. Wọn ò jọra wọn lójú. Wọ́n ní ìtẹríba fún àgbà.
ẹ wá fi gbogbo quality yẹn sílẹ̀, ẹ wá lọ gbé àwọn ìyá, ẹ lọ gbé wọn sínú palace. Kí lẹ expect? Àwọn nǹkan tẹ́ expect náà wọ́n máa ṣe. So ìgbà tó ti gbé trailer cement tó ti gbé lọ sókè ni, kí ni kábíyèsí fẹ́ ṣe ju kí kábíyèsí gba kámú lọ kó máa wòran? Àbí ṣé kábíyèsí á ní pé kí wọ́n lọ wọ́ trailer cement padà wá síbi tó ti ń ṣe estate ni? Kò sí nǹkan tí kábíyèsí lè ṣe ju kí kábíyèsí máa wòran lọ. Ọlọ́run Elédùmarè á gba kábíyèsí lọ́wọ́ gbogbo àwọn olórí tán kó jọ sínú palace yìí o, pẹ̀lú nǹkan tó ń fojú wọn rí. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ará ilé bí mo ṣe ń sọ àlẹ́jì ní gist yìí. Mi ìbá kábíyèsí gbé inú palace, nǹkan tá a gbọ́ la wá torchlight ní orí social media. Orúkọ mi ni Máṣọ́lá, Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì, ẹ̀yin èèyàn lé. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín. Ọ̀fẹ́ ló bá dé, kò ná yín ní nǹkan kan. Ẹ dẹ̀ máa gbádùn gist lọ. Ẹ dẹ̀ máa rí àwọn gist wa a máa wá sí orí fóònù yín. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ má gbàgbé pé à ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo ẹ̀yin yóò subscribers, àdúpẹ́ àtúnpẹ́ dá. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment, gbogbo ẹ̀ la rí o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹ̀ ní tọrọ jẹ, ẹ̀ ní tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Tó bá wá jẹ́ àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ subscribe, kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yín. Ọlọ́run á bá mi dúró ti gbogbo yín o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.